ìdánilégbodò yìí ó òréré ni wọ́n fẹ́ dálé Ògbómọ̀ṣọ́ lórí ká ẹ gbọ́ ohun tó wáyé lásìkò kan èsì gan ló ṣe àwọn aláàbò nínú agbófinró ìlú wa wọ́n kún ṣe bẹbẹ ọ̀gá ọlọ́pàá l'Ógbómọ̀ṣọ́ ń gbìyànjú ṣùgbọ́n omi pọ̀ tayọ èlùbọ́ ẹ wá gbọ́ o yọ̀pẹ́ yọ̀yà ìṣípayá mi rèé ojú agbébọn hàn dé ohun tó wáyé lórílẹ̀ Ọlọ́ka ó yé Ọlọ́run ọba àwọn ìlú kù dìde ìgbèníjà àwọn agbébọn ò ṣe é mú bọ̀rọ̀bọ̀rọ̀ mo ké lájá sí o fẹ́yìn baálẹ̀ agbègbè táǹkó onísùnmọ̀mí mọ́ra mo wí nígbà náà orin tí ò légbè lẹ́ni ọgbẹ̀nu akéwì tí ń sọ̀rọ̀ kábíyèsí ọlọ́lọ́ká ọlátúndé ọmọ àlàgbé má bẹ̀rù ọ̀tẹ̀ mọ́ nípa tó ṣẹlẹ̀ lórílẹ̀ bàbá rẹ̀ ohun gbogbo tó sápamọ́ ojú olúwọ bá tó o ìgbà tí mo ń kìlọ̀ wà lọ́jọ́ sí ṣẹbẹ́ ráwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n ń dúnkokò orin mọ́ mi ẹ wo bí ọ̀rọ̀ yìí gbà ọ̀rọ̀ yíwọ́ àbí ò yíwọ́ àmọ́ o tásìkò bá tó gbogbo ènìyàn hàn mo ní àní tó bá di pẹ́ ìtúká ojú amòkun sìkà ọ̀hàn de kábíyèsí ọlọ́lọ́ká gbọ́ má bẹ̀rù ọ̀tẹ̀ mọ́ gbogbo òlú ní ọmọ àwọn ọ̀tá rẹ̀ rò wípé bóun tó ṣẹlẹ̀ ṣe wáyé ìpínlẹ̀ ìlú jìlú aláàbò padà lẹ́yìn ọlọ́lọ́ká ni ọlọ́lọ́ká kọ́ o gbogbo òlú ní rọ́ọ̀dì ẹ̀dìẹ̀ ìṣẹ̀lẹ̀ aṣekúpani tó ṣẹlẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ọ̀gá ológun sọ́jà ọ̀sàfira ọ̀gá ọlọ́pàá tó fi dọ́dọ̀ ọ̀gá àgbà lọ́sọ̀gbò òròkì ọmọ àsálà ìlú Ọlọ́ka ò gbẹ̀sẹ̀ fún aláàbò ìjọba àti tìbílẹ̀ ọ̀gá ọlọ́pàá Ògbómọ̀ṣọ́ ó kú iṣẹ́ o agbọ́dágadé àdìgún ábìdí ìnáwó òkè Ìbàdàn àbòlú òní yingẹ máa ń lọ́wọ́ ètò wáyé èsì nírú wọn ojú ó tèké ojú ó sì padà tó níṣẹ́ ikú tó fa ìtàjẹ̀ sílẹ̀ rọ̀bìrọ̀bì tó wáyé lágbègbè Ọlọ́ka mo gbọ́ wípé ẹ̀yin kan yọ̀ nítorí àsìkò ọba Ọlátúndé wọn lẹ́ẹ̀ lọ́fẹ́ mẹ́ẹ̀ ẹ̀yin wá lẹ́jẹ́ Olódùmarè tí dúró ti ní olúwa ló gbọ́n ọmọ ẹ̀dá gọ̀ ọ̀pọ̀ amúmímùràwé tá a ní mímọ̀ tá a ní mímọ́ tá a tó lójú Ọlọ́lọ́ká ò rí mọ̀ bo rògbòdìyàn tó wáyé ó sì ti lọ kò sì lè wáyé mọ́ ẹ kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó mú kírú ọ̀gá sọ́jà ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ wọlé yìí wá gómìnà Mákindé ó kó ìjọba Ọ̀yọ́ wá nítorí làásìgbò aníkàjẹkuru ọtẹnu abọ́kàdélẹ̀ ẹ̀yin òbílẹ̀ jẹ́ ẹdún fẹ́ mọ́ gbọ́nwọ́ rẹ̀ sínú àwo ẹ̀sà gbẹjẹmọ́wọ́ ilẹ̀ ọ̀padà yẹn ọ̀dàlẹ̀ tí ń lọ lódìlódì mo kí divisional police officer níkòyí ilé DSS agro ranger àmọ̀tẹ́kùn ọdẹ ìbílẹ̀ kárí ẹ̀yìn afọlájọ ológun ẹkú iṣẹ́ ládàá ẹkú iṣẹ́ oríyọmí nínú làásìgbò ìjàǹpẹ̀rẹ̀ wọn ò wíwì mo ké lọ́jọ́ sí fẹ̀yìn ìjọba nínú agboolé lọ́balọ́ba tẹ́ ẹ kalẹ̀ síjọba àbílẹ̀ oríire tí mo bá ń sọ̀rọ̀ àyànmọ́ gbogbo yín àrò pé wèrè ni ìgbà tó bá wá yíwọ́ tán lẹ́ẹ̀mọ́ ṣe sàdánkátà níjọba àbílẹ̀ oríire alága ìjọba òṣèlú ń gbìyànjú omi lọ́pọ̀ tayọ òye fún ọlátẹ́jú alábí okú ọmọ ṣe lágbára olúwa ọ̀tẹ́ ọ̀dọ́lá fún máìkẹ́ẹ̀lì ó ti máa ń sọ lódélẹ̀ yìí o wípé agbádá ìjọba àbílẹ̀ oríire lónísùmọ̀mí ó ti sẹ́ ọ̀nà àbáwọlé sáàrin gbogbo olúwa kó wá yín ní kí lọmọdé olórin sọ àjàláta ń nà ọ́ ọ̀rọ̀ tí ì tó sọ ó kù díẹ̀ àwọn baálé ọkọ̀ ìlú níjọba àbílẹ̀ oríire díẹ̀ ni mo ta rọ́bà ewì sí lọ́jọ́ sí ẹ rójú ayé àbẹ́ ẹ rójú ẹ̀bẹ̀ sólódùmarè ni ẹ pè fún báwọn báńdíìtì oníṣẹ́ ikú bá dárúkọ yín pẹ́rẹ́ ọlọ́run gbọ́ ẹ ti gbégi eléèrà gbogbo yín kọ́ o àwọn díẹ̀ ló wà ńbẹ̀ láyà kò gbá ilé kan àgbákò tó gbóná ọlọ́run tèmi kì í ṣègbè ọlọ́run Ògúndélé ọjà níjọba àbílẹ̀ oríire ó kú sí ọmọ ṣe mo gbúròó rẹ ìjọba àbílẹ̀ yín ò sì ní dìmẹ́rí ẹ sọwọ́ málága jẹ́jẹ́ ni mo jókòó mi ọ̀rọ̀ àyànmọ́kọ́ dájúdájú ẹbọ làkúlẹ̀yàn eyín bá ní àwo gédéǹgbé onílé ìrẹ̀lẹ̀ orin bàbá kan tí ń jẹ́ abíadé òrìṣà eléjì rẹ̀ oníjà ìrọ̀rùn gbé sọnù bí ó ṣe bí ọmọ Ògbómọ̀ṣọ́ ilé wáyá níbi àti ń jẹ kàkà tó mú kọ àgbàdo àní ẹgbọ́n mi léwì ẹfẹ̀ yìí kọ́gbọ́n olúwa taná ń relé wọn ojú owó ọmọ olúkan ẹ̀yin ò ní kú èmi náà ò ní tètè bọ́ sọnù lọ́dọ̀ tọmọtaya ìpínlẹ̀ Ọ̀yọ́ tòrò mínímíní ìlú nínú ẹlẹ́kajẹ̀ka ò sì ní dàrú àmọ́ o níbo là ń rè é.